forúkọ Olúwa lókè ọ̀run. Orúkọ mi ni Evangelist Babatunde Samuel. Ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí lónìí ló dá lórí kí ló fi torí gba Jésù. Tá bá wo inú ìwé John chapter 6 verse 16 to 27. Bíbélì sọ fún wa nípa àwọn kan tí Jésù ṣiṣẹ́ àmì àti ìyanu láàrin wọn tí wọ́n sì jẹ oúnjẹ àjẹyó nípa búrẹ́dì àti àkàrà. Àwọn wọ̀nyí nígbà tí ó di ọjọ́ kejì, Bíbélì pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà láti wá Jésù rí. Wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ akitiyan láti lè rí Jésù. Ìgbà tí wọ́n wá rí Jésù, kàkà kí Jésù yọ̀ mọ́ wọn, kínú Jésù dùn torí pé òun rí wọn. Bíbélì pé Jésù wò wọ́n, ó wá ní pé nítorí ohun tí ẹ fẹ́ jẹ, ìṣe tẹ́ ẹ fi ń wá mi nítorí ohun tí ẹ fẹ́ mu, ẹ bá wá mi fún ohun tó ju èyí lọ, ẹ bá ṣàfẹ́rí mi fún ohun tó ju èyí lọ. Kì í ṣe pé ní Jésù dùn torí pé wọ́n wá Jésù rí, ṣùgbọ́n ohun tí wọ́n fi torí wá Jésù rí ni nítorí ìdààmú ayé wọn, nítorí ìfòòró ayé wọn, nítorí ìrògbòdìyàn ayé ni wọ́n fi torí wá Jésù. Torí tí wọ́n fẹ́ dà, torí tí wọ́n fẹ́ jẹ, torí tí wọ́n fẹ́ jẹ láyé ni wọ́n fi torí wá Jésù. Ìgbà tí Jésù rí wọn, inú Jésù ò dùn nítorí èrèdí tí wọ́n fi wá. Ìwọ náà tó ń gbọ́ mi, tó ń wò mí, kí ló fi torí gba Jésù? A rí pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ló jẹ́wọ́ pé òun ní Jésù lólúwa tó lùgbàlà, ṣùgbọ́n kí ló fi torí gbà? A rí pé gẹ́gẹ́ bí àwọn tí mo sọ̀rọ̀ wọn yìí nínú ìwé mímọ́ ni ọ̀pọ̀lọpọ̀ náà ní ayé òde òní ló lóun gba Jésù. Kò gba Jésù nítorí ohunkóhun ju nítorí àti rọ́kọ̀. Ẹlòmíì gba Jésù nítorí àti rọ́mọ bí. Ẹlòmíì gba Jésù nítorí kó lè bọ́ lọ́wọ́ ogun ayé. Ẹlòmíì gba Jésù nítorí kó lè bọ́ lọ́wọ́ ègún ìdílé. Ẹlòmíì gba Jésù nítorí kó lè rí ọ̀nà àbáyọ sí ìṣòro ayé ọjọ́ pípẹ́. Ẹlòmíì gba Jésù nítorí ìgbéga ayé. Ẹlòmíì gba Jésù nítorí kó lè lówó lọ́wọ́. Ẹlòmíì gba Jésù nítorí pé kó lè lu àlùyọ. Àwọn nǹkan wọ̀nyí mi ló burú. Mi dẹ̀ sọ pé Jésù kì í ṣe nínú ayé àwọn tó bá gbà lólúwa àti olùgbàlà. Ṣùgbọ́n ohun tó burú ni pé kó ṣe pé ohun tó ń wá, ohun tó fẹ́ jẹ tàbí ohun tó fẹ́ jẹ láyé ló mú ọ wá Jésù. Tó o bá torí ìṣòro tàbí wàhálà ayé tàbí ìdààmú ayé gba Jésù lólúwa tó olùgbàlà, tí Jésù bá tètè dá ọ lóhùn, ó ṣeé ṣe kó o bẹ́ ẹsẹ̀ rẹ sọ̀rọ̀ kó lẹ́yìn Jésù. Ó ṣeé ṣe kó o bùnà rìn kó lẹ́yìn Jésù. Èrèdí ni tàbí rí pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jẹ́wọ́ pé àwọn ọmọ Jésù tán, wọ́n tún padà sínú ayé. Wọ́n padà sínú ẹ̀ṣẹ̀ tí wọ́n kọ̀ lẹ̀ nítorí pé kí ni ohun tí wọ́n retí látọwọ́ Jésù wọn ò tètè rí. Èrèdí kan ṣoṣo sì ló yẹ kéèyàn fi gba Jésù. Òun náà ní èrèdí àti dé ọ̀run. Òun náà ní nítorí ìyè àìnípẹ̀kun. Sọ̀rọ̀ nínú ìwé Matthew orí kìíní ẹsẹ̀ 27. Ó ní Jésù ní a ó pe orúkọ rẹ̀ torí pé òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Tó o bá gba Jésù nítorí ọrọ̀ ayé, nítorí ohun ayé lásán, rántí pé a ó kú. Àtẹnitórí sí àtẹnití ò rí ṣe, àtẹnitórí jẹ àtẹnití ò rí jẹ, àtẹnitórí mu àtẹnití ò rí mu ni ó kú. Torí náà ó ṣe pàtàkì fún ọ láti gba Jésù. Kì í ṣe nítorí ìṣòro ayé tàbí ìdààmú ayé, ṣùgbọ́n nítorí àti dé ọ̀run. Ní èrèdí tí Jésù fi wá sí ayé. Má gba Jésù nítorí ìṣòro ayé, má gba Jésù nítorí ìdààmú ayé. Èyí léwu torí èyí lè mú ọ ṣàṣeyọrí nínú ìrìn àjò rẹ pẹ̀lú Jésù. Ṣùgbọ́n gba Jésù nítorí ìyà nípẹ̀kun. Bíbélì pé iye àwọn tó gbà á la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ìwé Mímọ́ tún wí pé àwọn tó bá gbà á ó là kì yóò dá wọn lẹ́jọ́, ṣùgbọ́n wọ́n ní ìyè àìnípẹ̀kun. Gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 ti sọ fún wa pé nítorí pé Ọlọ́run fẹ́ràn ayé tó bẹ́ẹ̀ gẹ́, ó sì fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún ni pé bí ẹnikẹ́ni bá gbà á kó lè ní ìyè àìnípẹ̀kun, kó má bàa sì ṣègbé. Nítorí náà ìwọ tó ń wò mí tó sì ń gbọ́ mi, gba Jésù nítorí ìyè àìnípẹ̀kun ni. Gba Jésù nítorí kó lè bá rí ọ̀dọ̀ Ọlọ́run dé sí lẹ́yìn ikú. Gba Jésù torí ká lè bá dá ọ láre lẹ́yìn ikú rẹ nínú ayé. Gba Jésù kó rí bá ní ìsinmi lẹ́yìn ayé. Torí pé kí ni láì bá ṣe pé nìyẹn gba Jésù ní tòótọ́ ní olúwa àti olùgbàlà rẹ̀, tó bá kú ìyà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Tó bá kú ìpọ́njú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Torí pé ìyà ọ̀run àpáàdì ò dẹ̀rùn. Ìyà ọ̀run àpáàdì, ìpọ́njú ọ̀run àpáàdì kò rọrùn o. Mo gbàdúrà pé lórúkọ Jésù lẹ́yìn ìrìn àjò rẹ ayé, o mọ̀ ní kábàámọ̀ pé o wá sínú ayé. Ṣùgbọ́n tó bá máa gba Jésù nítorí àti dọ́run. Má gba Jésù nítorí wọn asán ayé, torí pé wọn ayé àbáyé lò.